ẹ ti rí tọ́pìkì tí mo fi bẹ̀ pé nǹkan táyé bá ti sọ ẹ́ dà, táyé bá sọ ẹ́ dà, òun ni wọ́n á fi bú ẹ tó bá dọ̀la. Yorùbá ló sọ bẹ́ẹ̀, bó dẹ̀ ṣe rí nìyẹn. Fídíò kan ni mo ṣalábàápàdé. Sọjí. Lóòótọ́ Sọjí ṣe ibi tó pọ̀. Ó ṣe a lot of atrocities tó pọ̀. Àwọn kan ni wọ́n yìn. Àwọn tí wọ́n yìn ní àná, àwọn ni wọ́n ń dá yẹ̀yẹ́ ẹ̀ lẹ̀ lénìí. Àwọn tí wọ́n yìn. Torí tó bá wo sórí gbogbo wàhálà tó wà nísìn, ká tiẹ̀ sọ pé ó accumulate ni. Mo rí Bímpé tó ń sọ̀rọ̀ tó ní mo lọ sí odò, òun lọ sódò, òun lọ ṣépè, òun lọ sóríta mẹ́ta, òun lọ ṣépè. Ibi pàkọ́ nìyẹn. Nítorí ngbà tí lára problem tó fa immigration problem ẹ̀ tó fi tí wọ́n fi gbá àpíìlì ẹ̀, òun ni pé tẹ́ bá wo kéèsì ẹ̀, ó ní ṣe pẹ̀lú sex offender ni. And ẹni tó dẹ̀ wà lórí adúró, according to tó bá lọ wo kíní tribunal proceedings yẹn, wọ́n refer sí kéèsì tó gbé lọ sẹ́wọ̀n. Ó wà lára ìdí tí wọ́n fi grant immigration kíní ẹ̀. Ó fi ṣe yẹ̀yẹ́ o. Bọ̀ nǹkan tèmi ń sọ ni pé nígbà tí torí kéèsì Dorcas ó wà lára nǹkan tó dènà dé. Kò ń ṣe pé bóyá ó bú Lizzy àbí ó bú kinní kan. Ṣárí ti Lizzy náà ti foríjì. Tó bá dẹ̀ foríjì problem ti ẹ̀ nìyẹn. Right? Ó ti foríjì. Kódà ó ní kó wá jàmàlà lẹ́kọ̀ọ́. Ó ní wọn á host ẹ̀. Mọ kéèsì tí ó di lọ́wọ́ mú gangan, òun ní ngbà tí in fact wọ́n state ẹ̀ sínú tribunal proceeding yẹn pé obìnrin kan tó ń wẹ̀ ó gbé òhù ẹ̀ jáde. Òun la fi máa ń ní ká ṣọ́ra ṣe. Bímpé tó ń pariwo lénìí, ó wà lára àwọn tí wọ́n yìn nígbà yẹn o. Àti gbogbo àwọn tí wọ́n lọ ń kọ́mẹ̀ǹtì sọ́dọ̀ Bímpé. Gbogbo wọn wà lára àwọn tó ń yìn pé ó ṣe òkété, wo òkété like that. Pọ̀lì ni àwọn ni wọ́n fi ń ṣe yẹ̀yẹ́. Wọ́n ní àná. Ṣùgbọ́n lénìí, àwọn ni wọ́n ń dá yẹ̀yẹ́ ẹ̀ sílẹ̀. Ẹ ò báyé ṣe rí nìyẹn o. Bọ́mọ èèyàn ṣe rí nìyẹn o. Tí wọ́n bá ń lò ẹ́ lọ́wọ́lọ́wọ́, kò sí nǹkan tí wọ́n ò ní pè ẹ́. Wọ́n á pè ẹ́ ní bàálà. Wọ́n á tún fún ẹ lórúkọ míì, oríṣiríṣi orúkọ. Then again ní pé gbogbo àti àmọ́sọ jẹ́ ẹ mọ̀ pé ó máa ń ṣàṣejù. Irú èmi ń sìn, irú Sọjí yẹn ó hate mi. Torí àwọn ìwà òṣì tó wà lọ́wọ́ ẹ̀yin náà ni. Èmi ò ń kọ̀ǹdó irú àwọn ìwà jákujáku yìí. Mo rántí ngbà tí òun àti Maureen tí wọ́n gbógun ti Sam Ojo. Tó bá rántí kéèsì yẹn, èmi mo dúró fún Sam Ojo. Mo dúró fún Sam Ojo ń gbà yẹn pé no. Òun àti Maureen náà ni wọ́n ṣe kéèsì yẹn ń gbà yẹn. But nǹkan tí mò ń sọ basically ni pé ṣẹ́rí anything that has to do with lágbẹ́jà offense ni kó tiẹ̀ flash ṣé mọ̀ pé òun ló gbé Dorcas lọ Sọjí ló dẹ́wọ̀n. Nítorí pé wọ́n bẹ̀ ni tí wọ́n bá bẹ̀yàn níṣẹ́ ẹrú èèyàn máa ń fi tọmọ jẹ ni. Ìgbà òun ni Lizzy mọ̀ pé offense ni. Tá bá gbé picture ẹ̀ ń gbà mí
àwọn ọmọ ní ẹ rí pé wọ́n gbé wòwò mi kò sẹ́ni tó gbé wòwò yẹn o ṣe mọ̀ pé wèrè nìyẹn tó ó mọ̀ pé òun ló rán Sọjí lọ sẹ́wọ̀n tá a bá gbé píkítọ̀ pé ẹ wọ ọmọ yìí tó rí bí wèrè yìí o wọ́n gbé wòwò mi wọ́n gbé wòwò mi ọ̀ǹtí tá a sọ fún yẹn pé orí ìwò òpè ní wọ́wọ́ ẹ̀wò ni wọ́n gbé gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ẹja aṣọra ẹ wọ àwọn òun ló fi jẹ́ pé èyí tó dáa jù ní pé kò dá tiẹ̀ mọ̀ ṣọ́rọ̀ àwọn wèrè kan wà máa associate mọ́ wọn. a ní ìgbà tí mò ń ka comment mo dẹ̀ ń rí gbogbo wọn kódà wọn ni wọ́n fọ́mọ yẹn ní bàlà of Facebook bàlà gbogbo wọn wọ́n ń bu ní èní ni ó lágbára o wọ́n ń bu ní èní ni ọlọ́run kó ṣàánú gbogbo wa o ọlọ́run kó kí n tó máa lọ ọ̀rọ̀ kan náà máa ń rìngì létí mi o ó ń rìngì òyìnbó lísì orí ẹ̀ ò pé o ibo ló ti máa ń tó bá ní o lọ uni àbí kí ló ń pè é àbí o ní o lọ sí uni má bá wọ pé o lọ uni kẹ̀ àwọn òyìnbó òṣì tó máa ń sọ ibo ló ti máa ń rí náà báwo ló ti ẹ̀ ṣe sọ ó pè kan what has she done ẹ jẹ́ ìwọ náà òyìnbó yẹn láti ìgbà tí mo ti post ẹ̀ ó ń wá sí mi lórí ni nísì ibo ló ti máa ń rí irú àwọn òyìnbó yìí náà ó ń bọ̀ o ẹ̀yin náà gbọ́ òyìnbó. What's her offense? No. What did she do? What did she done? Imagine. What did she done? Ṣẹ́rí mo wà ń bí ṣẹ́gun òyìnbó yẹn ṣáà ń wá sí mi lórí pé what did she done? Kí ni ó ṣe mí kàyéfì o kéèyàn ní what did she done? Òyìnbó yẹn bí ọ̀kọ́lọ́mọ ṣe worst tó ọ̀kọ́lọ́mọ bó ṣe worst tó ṣe mọ̀ pé ọ̀kọ́lọ́mọ worst gan lóyìnbó ọ̀kọ́lọ́mọ mo nǹkan ta tẹ́tẹ́ ni kálí máa ń ta tẹ́tẹ́ ni mo lè ta tẹ́tẹ́ pé ọ̀kọ́lọ́mọ ò lè sọ̀rọ̀ òyìnbó yẹn. What did she done? ọmọ primary school ò lè sọ̀rọ̀ òyìnbó yẹn. abẹ́ ẹ̀gbọ́n nǹkan tó sọ ni. ó tún sọ kan náà kò ń ṣe rí àwọn òyìnbó kan wà ẹlòmíín lè sọ òyìnbó ká ní mistake ni eléyìí ò ń ṣe mistake nǹkan tó gbọ́ ló ń sọ o nǹkan tó mọ̀ ló ń sọ ẹ jẹ́ n tún lọ síbòmí what did she done? mo ń bọ̀ mo fẹ́ lọ́ bòmí ó sọ kan náà what did she done? mo ti rí oya Lizzy dọ́rọ̀. I'll continue to warn you. I will continue to warn you. I don't know. I will continue to warn you. Lizzy ibo ló ti máa ń rán àwọn òyìnbó yìí torí mo mọ̀ pé mo rò pé lọ́lẹ̀wé torí mo rò pé lọ́lẹ̀wé bíkọ́ tí wọ́n bá lọ léèwé báwo ló ṣe máa sọ I will continue to warn you. Nǹkan burúkú ni o. Ẹ̀ẹ́dẹ̀ bá mi sọ fún ẹni kó má sọ òyìnbó mọ́ kó má sọ Yorùbá. Because òyìnbó ní òfin rules wà nínú òyìnbó sísọ tó bá ti sọ bó o ṣe yọ ṣọ́dọ̀ àmúlùmálà wà nínú Yorùbá. Àwọn tá à ń sọ Yorùbá yìí náà kò ń ṣe pé Yorùbá wa correct ṣùgbọ́n àmúlùmálà is allowed nínú Yorùbá. Bọ́n òyìnbó tó bá ti sọ tí ò bá ti correct àwọn èèyàn á tètè mọ̀. Bọ́n eléyìí tí ẹ̀ tí wá ó yàtọ̀ sí pé kò correct. Báwo ni èèyàn ṣe máa sọ I will continue to warn you. Àbí what did she done? What did she done?
níṣẹ́ ó kàn ń ṣẹ̀sìn ni, ó ń ṣẹ̀sìn tẹnu, ó ń ṣẹ̀sìn ṣe, ó ń ṣẹ̀sìn gbogbo ẹ̀. Má sọ òyìnbó mọ́. Mo lè ka 20 àwọn ọ̀rọ̀ àwọn òyìnbó burúkú tó sọ. Àwọn òyìnbó tó yẹ pé ọmọ tó wà lóko nìbàdàn, mo ń sọ ni o, tó bá gbọ́ òyìnbó yẹn á ní kò correct. Ṣé mọ̀ pé àwọn kan wà tó yẹ pé kò ń ṣe pé wọ́n gbọ́ òyìnbó, right? But wọ́n máa ń tẹ̀lé sound. Wọ́n á ní bó o bá ṣe sọ màá mọ̀ pé ó correct, pé kò lọ. Àwọn ìyá kan náà dẹ̀ wà bẹ́ẹ̀, wọn ò gbóyìnbó. Ṣùgbọ́n tó bá ti gbọ́ sound bó ṣe lọ, wọ́n á wò pé eléyìí ò correct. Bí ọ̀rọ̀ òyìnbó Lizzy ṣe rí nìyẹn. What did she done? Kò sí àwọn ìyá tí wọ́n máa gbọ́, àwọn ìyá alátagan tó bá gbọ́ pé what did she done? Wọ́n á ní kò correct. I will continue to warn you. Ó dàbí comment èèyàn kan tí mo rí, ó ní òun ṣì ń live in the past àbí? Ṣẹ́dá àwa ti wà ní 2026, òun ṣì wà ní 2010. Ọmọ yẹn kò lọ sí OOU. Òyìnbó yẹn náà kò ń ṣòyìnbó OOU. Ṣẹ́rí òyìnbó yẹn òyìnbó primary school ni. Right? Tó bá wo gbogbo ìrìn àjò yẹn náà, èyí tó yẹ kó fi law school, Jagumẹ ló tẹ̀lé. Jagumẹ, according to ìtàn tó wá sọ Jagumẹ, èyí tó yẹ kó mọ fi law school lọ gbóyún. Ìwé la ní kọ́ mọ̀ ó kà, oyún lọ́mọ lọ gbé wálé. Òun ló fi yẹ pé ńgbà tí teenager ni, nígbà tó fẹ́ lọ ṣiṣẹ́ ní ọ̀ṣọ́pì, tí pàdé wá rí lọ́ṣọ́pì pé ìwọ ọmọ yẹn ọmọ kékeré, kí ló ń ṣe ń bì? Ó yẹ kó lọ léèwé. Mo ti rí ibi tó ti wọ́ nìyẹn. Èyí tó yẹ kó fojú sí ìwé ẹ̀ ń gbà yẹn, oyún ló lọ gbé. Anyway, ẹ jẹ́ n fi wálẹ̀. Sọ yìí tó kù. Kéèsì ọ̀rọ̀ Sọjí tí wọ́n ń sọ yẹn, máa mú wá níjọ́ Saturday. Wàá gbọ́ gbogbo nǹkan tó sọ, irú bí n pé tó ní ó ṣẹ̀ wá ní, kò ṣẹ̀yìn. Kéèsì Sọjí ọ̀tọ̀ ni. Kò ní ṣe pẹ̀lú bóyá ó ṣe bí n pé ń bì kan. Torí at a point náà, gbogbo yín lẹ̀ ń bá ṣe, gbogbo yín lẹ̀ ń yìn. Nígbà tó gbé fídíò tó gbé dẹ́wọ̀n jáde, gbogbo yín lẹ̀ wà ní comment section náà, ẹ̀yin tẹ̀ ń bu lẹ́nu o. Gbogbo yín lẹ̀ wà ní comment section tẹ̀ ń yìn. Torí oníbàjẹ́ lẹ́yìn náà. Bọ́ tí ẹ dé nìyẹn, kò ń ṣe pé ẹ̀yin dájú Sọjí yìí lọ o. Oníbàjẹ́ ni gbogbo ẹ̀yin náà, àti bí n pé àti gbogbo yín oníbàjẹ́ ni. Bọ́ nítorí pé kò bá a ṣe mọ́, ó bá a ṣe mọ́. Ẹ̀yin yẹn ẹ burú o, ìkà ni yín o. Ọlọ́run bá yín ṣe. Ìkà ni yín o, ẹ wíkẹ̀dì gan o. Ẹ dẹ̀ padà kíákíá nìyẹn pé ó da nǹkan tó da náà ṣe fún yẹn. Irú èmi ń sìn, irú Sọjí ń sìn, kò ń ṣọ̀rẹ́ mi, kò fìgbà kan jọ̀rẹ́ mi rí. Ṣé rí irú wa yìí ló yẹ ká máa sọ pé ó da, wọ́n ṣe fún yẹn ó da, ṣùgbọ́n àwọn ò ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ ń yìn nígbà tó ń ṣe àwọn kinní yẹn, ẹ̀yin lẹ sáré wá ń wò pé ẹ burú o. Bí n pé sórí pé wèrè ni ẹ bí n pé, má bínú pé mo pẹ̀ ń wèrè bọ́ ó jọ wèrè. Nígbà tí ìwà àti Sọjí tẹ́ ń wá mi kiri, tẹ́ ní ẹ lọ sí trolley. Bí n pé ẹ wá lọ jókòó sí trolley, ẹni ẹ̀ ń wá mi kiri, ṣé o mọ̀ pé ẹjọ́ wà ní? Ó ṣe wá jẹ́ sìn lọ́wọ́ àwọn ọmọ yẹn bọ́ ó bú mi nì, kí ló bu ẹ̀? Èmi tó ń wá kiri ṣé mi ṣẹ̀ ni? Ṣé bí wọn náà fẹ́ nu ara ẹ sọ? Mo ò ṣẹ̀ rí. Ẹ̀ṣẹ̀ kan lèmi mọ̀ pé mo ṣẹ̀ nígbà tó fẹ́ dó mi mọ́lé tí mo irọ́ o. Ẹ̀ṣẹ̀ yẹn èmi lè ká pé mo ṣẹ̀ nítorí ó máa dùn ẹ́, torí wọ́n ní target, right? Èmi kẹ̀dẹ̀rẹ̀ máa wò eléyìí fẹ́ bà ayé mi jẹ́ ni. Ẹ̀yìn yẹn lè dùn ẹ́. Ayé mà burú. Ayé burú o. Ẹni tó kọrin pé mo ráyé mo sáfáyé, wọ́n rí kọ́ o. Ọ̀rẹ́ ni gbogbo àwọn tí wọ́n ń bù yìí o.
wọ́n jọ ṣe rí ni o, wọ́n jọ jẹ rí ni o, wọ́n jọ mu rí ni o, wọ́n jọ jáde rí ni o, kódà màá tún ní wọ́n jọ ń wá mi kiri rí ni. lẹ́nìí ńkọ́ a ní ó bú mi ní gbà tó ṣe báyìí. meanwhile Bímpé sọ̀rọ̀ pé ó ń bú Lizzy nígbà tó Bímpé orí ẹ̀ ò pé o, wàhálà tí Lizzy wà lẹ́ni ó wà lára ìwọ náà sọ ó ní Fọlá gbé iṣẹ́ wá fún ẹ. Nígbà tí Fọlá wá gbé iṣẹ́ wá fún ẹ kí ló yẹ kó o ṣe? Ìwọ gẹ́gẹ́ bí wọ́n rò pé àgbà tó dání ẹ ṣe mọ́mì ó pè ẹ́ mọ́mì pé mọ́mì ọkọ mi ni wọ́n rò pé èèyàn tó dání ó wá fẹ̀dí Lizzy síta. Lizzy tó wá fẹ̀dí ẹ̀ síta yẹn ó wà lára ìyà tó sì ń jẹ lẹ́nìí. ó dẹ̀ sáré gbé lórí Soji. Bẹ́ẹ̀ ni pé Soji nìkan ló ṣẹ̀ṣẹ̀ yẹn ó wá wo gbé sí lórí Soji pé ó ń bú Lizzy. ṣé Lizzy náà ò bọ́ àwọn èèyàn ni? ṣé mi ṣe Lizzy kó tó jáde kó tó máa bú mi ni? ẹ̀yin èèyàn ẹ máa ya ká, Ọlọ́run ò ní jẹ́ ń pàdé yín. ìkànnì yín o. Soji náà máa kẹ́kọ̀ọ́ pé nígbà tí mo dẹ̀ ń ṣe, nígbà tí mo ń ṣe inú wọn ń dùn báàlà yìí tó ń pé báàlà ń pé báàlà. ọ̀ǹdà ìṣárí ẹ̀ṣẹ̀ tó gbé dẹ́wọ̀n yẹn gbogbo wọn ló wà ní ọ̀ǹdà tí wọ́n ń yìn pé àti mọ́kété mọ́kété gbogbo wọn ló yìn. wọ́n yìí máa jìn lénìí gbogbo wọn ló ń wò pé nígbà tó ń bú wa nǹkan tó fà á nìyẹn, nǹkan tó fà á kọ́ nìyẹn. Immigration problem nǹkan tó fà á ni pé ó ti ní sex offender ni. Because wọ́n state yẹ sínú tribunal proceeding yẹn àbí judgement yẹn pé nítorí pé ó lọ sẹ́wọ̀n torí pé ó gbé wòwò arábìnrin kan jáde. Bẹ́ẹ̀ ni wọ́n ń kọrin gbà yẹn, wọ́n ń kọrin bó tẹ̀ yẹ pé àwa ń wò wọ́n ni à ń wò wọ́n pé àwọn ò bá wọn dá sí, àwọn ò ń gbé wòwò jáde. Anyway ẹ jẹ́ àfilẹ̀ bẹ́ẹ̀ a pàdé ní weekend lágbára Ọlọ́run kò jẹ́ bó ṣe jẹ́ a tún pàdé o. bó pẹ́ bóyá ní oorun rẹ̀ la ó sùn ìyá ló máa bí ó dàárọ̀. ẹ wá aṣọ so bí mo ṣe sọ níbẹ̀rẹ̀ ṣe ti rí báyìí ẹ̀yin tẹ́ bá láìkẹ́ bó ṣe wà lára because àwọn èlòyìn máa ń láìkẹ́ káṣọ fún lára wọn ẹ lè come for it o but to me o apá ẹ̀gbọ́n nítorí pé kí ni ó jẹ́ aṣọ èèyàn tó ga òun ló ní aṣọ yìí mo dẹ̀ ní another colour and that lace kì í ṣe lace gbẹ́gbẹ́ ni mo lò sí very fine lace. Hi, you need bread. Ẹ jẹ́ sáré ṣọ́ra ajé. Ẹ má bínú mo sáré ṣọ́ra ajé ló jẹ́ pause. Mi ìdẹ̀ ní fẹ́ kó máa rídìí lọ, á kàn máa gùn lọ ni. So, bó ṣe jẹ́ nìyẹn, ẹ wá ra aṣọ tí mò ń tà. Tí bá sọ fún yín pé mo láwọn aṣọ tó fine. Àwọn aṣọ kúnnú store. Ẹ má rò bí náà jókè o, don't be ṣọ́. Slang yẹn lẹ́tíkẹ́. Now, ẹ̀yin dádì mi, ẹ̀yin mọ́mì mi, ẹ wá ra aṣọ. Gbogbo ẹ̀yin dádì, aṣọ wà bíbà fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra aṣọ ìtúnu àwẹ̀ ti dé. Ẹ tètè wá ra aṣọ yín sílẹ̀ ewu dọ́là tí ń bàjẹ́. Àdìmọ́ tó bá ṣe ń bàjẹ́, láṣọ máa ṣe kí ni? Aṣọ $10 lè padà di $15 tí dọ́là bá ti fọ́. But àtọ́lọ́ ṣáà tún lè ṣe bó ṣe ń ṣe. But for now, aṣọ mi ò tí gbowó lérí. Ọ̀gá mi ò tí ní kí n fowó kún ọjà. Kò sí tí bá ti polówó ọjà. Mo máa ń rántí àwọn tó máa ń sọ wípé èmi kọ́ mo ní ṣọ́ọ̀bù. Kò sí tí bá ti lè polówó báyìí máa rántí. So tẹ bá ti gbọ́ tí bá ti sọ bẹ́ẹ̀ ẹ ṣáà máa rántí wípé ibẹ̀ ni mo lọ. So ọ̀gá mi ò tí ní kí n fowó lé owó ọjà. So ẹ tètè wá rajà sí. Ó lè dọ̀là ń sìn kọ́gà mi pè mí. Ẹ ló lè dikẹ́. Kí ni yes my lord. Ọlọ́run mi tó ń gbé nínú ìpẹ̀kún ọ̀run. Ọba tó ní gbogbo agbára ayé ní ìkáwọ́ mo gbọ́. Kó ló yá gbówó lé aṣọ ẹ̀. Màá gbówó lọ́jà. Ọ̀gá mi nìyẹn. So ẹ wá ra aṣọ. Ẹ wá ra àwọn jewelries. Ẹ wá ra àwọn wig. Àwọn fine purse. Bákan náà ẹ má gbàgbé pé ní Lady K African store a ní àwọn African food. Àwọn oúnjẹ ilé wa. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ jẹ sẹ̀mó. Ẹ fẹ́ jẹ wheat. Ẹ fẹ́ jẹ èlùbọ́ gẹ̀dẹ̀. Ẹ fẹ́ jẹ èlùbọ́ gẹ̀dẹ̀. Ẹ fẹ́ jẹ ẹ̀gúsí. Ẹ fẹ́ jẹ àwọn ẹja gbígbẹ
lọ́lọ́kọ̀ òjọ̀kan àwọn ẹja tó fàì tó wà pa dáadáa, àwọn ẹja tó ṣe fi dita rice, ó ṣe fi sí ẹ̀fọ́, ó ṣe fi sí ẹ̀gúsí, ó wà lọ́dọ̀ Lady K Ìfẹ́olúwaṣo. Àwọn ẹja tẹ́lẹ̀ fi sí àwọn èmi lẹ̀fọ́ rírò, ẹ̀fọ́ ẹlẹ́gúsí, ọ̀gbọ̀nọ̀, abẹ́fẹ́ fi dita rice, ẹja tó gbẹ dáadáa, kò dẹ̀ sí country tí mi ò lè sẹ́ẹ̀dẹ̀ sí. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ patronize mi, gbogbo ẹ̀yin mọ́mì mi ní Amẹ́ríkà. Olódùmarè á bá mi sọ yín ní ẹ̀san ayọ̀ lọ́pọ̀lọpọ̀. Ayọ̀ yóò ní dìbànújẹ́, ayé ò ní gbé ẹrù ọ̀rọ̀ ká yín mọ́lé. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ patronize mi, tẹ́ ẹ̀ bá mi rajà, wo tẹ̀kẹ́ èébú mi. Wọ́n ní dàpà inú ẹ̀ ò dá. Ó lẹ́ni bá ti rẹ́yìn òun á ti mọ̀ pé inú òun ò dá lọ́rọ̀ mi. Èmi náà mọ̀ pé ọ̀rọ̀ ẹnu mi ò dá, torí ẹ̀nà mi ò ṣe dá, mo ṣe burẹ́wà, kò sì sí ohun tó fi ń ṣèyàn. Ṣùgbọ́n ẹ̀ wá wo bí mo ṣe burẹ́wà tí mi ò fáìn, tọ́rọ̀ ẹnu mi ò dá, tí mi ò tún gbédè, tọ́rọ̀ ò dá lẹ́nu mi. Wo ti gbogbo yẹn, wo tẹ̀kẹ́ èébú mi, patronize mi. Ojú ò mà ní tì yìí o. Àwọn ọmọ yóò ní wálẹ̀ o. Àwọn ọmọ yóò ní dológun àná o. Ayé ò wá ní kọ́ yín léyìn ọ̀kan. Ayé ò ní kọ́ yín léyìn ọ̀kan. Ayé ò ní kọ́ yín léyìn ọ̀kan. Àpadà sí ibi, àpadà sí burúkú kò ní dé bẹ́nikẹ́ni nínú yín. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá mi rajà, mo mọ̀ lóore. Ọlọ́run á sì bá mi sọ yín lẹ́san ayọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ bá wá need àwọn spiritual products, ẹ má gbàgbé láti pe Lady K Ìfẹ́olúwaṣo. Kókò jẹ́ àwọn nǹkan protection lásán. Ó ṣe pàtàkì, ó ṣe kókó ká máa lò. Nítorí Bible gan sọ, ó ní Kristẹni má ti wá ìsinmi. Gbọ́ bí áńgẹ́lì rẹ ti wí, láàrin ọ̀tá ló wà, máa ṣọ́ra. The same Bible náà ló tún jẹ́ kó yé wa wípé Kristẹni má ti wá ìsinmi, nítorí ojoojúmọ́ ni Sátánì dọdẹ. Ó ní ká máa ṣe kí ni ká máa gbàdúrà. So gbogbo ẹ̀yin mọ́mì bẹ̀yin dáàdì bẹ̀yin tẹ́ bá need àwọn nǹkan protection, ẹ pe Lady K Ìfẹ́olúwaṣo. Ẹ̀yin tẹ́ bá need àwọn nǹkan ètò àdúrà lóríṣiríṣi, ẹ pe Lady K Ìfẹ́olúwaṣo. Àwọn iṣẹ́ lọ́lọ́kọ̀ òjọ̀kan lóríṣiríṣi iṣẹ́ ó wà available. Bí ijó tọ́kì tó ṣe mí bẹ́ẹ̀ ni pápápá ni, because ó ṣe pàtàkì, ó ṣe kókó. Ìgbà bẹ́ẹ̀ lómi àdédé pè báyìí, màsáyé fast màsáyé sẹ́ẹ̀dì kan sí wọn bóyá ìsáyé lu eléyìí, because èèyàn tó bá ti rí ìrírí ayé lóríṣiríṣi á mọ̀ pé kò ṣe dúró wò. Ilé ayé ògo ni. Tẹ́ bá gbọ́ pé ilé ayé ó ta lẹ́nu ju atarodo, ẹ mọ̀ pé atarodo máa ta jura wọn lọ. Wọ́n máa ń pè àwọn kan ní rodo oko, ìyẹn ló ta jù. Rodo oko tí ojú títí báyìí lọ, ó ta ju kí ló dálé lọ. Ṣé wá rí ilé ayé ó ta ju rodo yẹn lọ. Bẹ́ẹ̀ ni, kò ṣe dúró wò. So gbẹ̀yìn tẹ́ bá ní ìdáwọ́ cup spiritual items ọdún tuntun la wà yìí, tẹ́ bá ti ẹ̀ dira fúnra yín, ẹ dira fún àwọn ọmọ yín. A lot of cases ni mo ti rí tó sì máa ń jẹ́kọ̀ọ́ tó máa tó pay me, tó máa ń jẹ́ kí túbọ̀ máa fi àdúrà ran gbogbo abiyamọ lọ́wọ́, pàápàá ìyá tó bí mi. Bẹ́ẹ̀ ni ẹni bá ní ó máa ń jèrè mi, òun ló máa ṣọ́kú. Because I could remember then. Tí ìyá ìbá ti sọ pé church ti yá báyìí, àsìkò tó yẹ ká sùn, ìyá mi adó yá àtàbí àtàwọn ọmọ ọlọ́mọ, because ìyá mi pé ọmọ ọlọ́mọ tán gan ó fi ìyà, ìdààmú, wàhálà ó fi tọ́ ọmọ ọlọ́mọ àtọmọ tó bí. Ìyà gidi, ìyà tó yẹ pé tí bá tẹnu bọ̀rọ̀ yẹn lórí social media, àwọn tó máa bá mi sunkún pé Lady K mẹ́sì sọ fún yín pé bẹ́ẹ̀ ni ìyà tí ìyá mi fi tọ́ àwọn ọmọ ọlọ́mọ nìyẹn àti èmi ọmọ ẹ̀. So bó ẹ ṣe gba tí mo dàgbà ni bó ẹ ṣe wá understand gbogbo tí àyẹ̀ máa ń ṣe nígbà yẹn. Ẹ wo etí òkun, atẹ́gùn etí òkun gbà mí kò yàtọ̀ sátẹ́gùn ìlú òyìnbó bó ṣe máa tutù. Téèyàn dẹ̀ lọ sùn síbẹ̀ fún 7 days. Lẹ́ẹ̀mélòó ni mo fẹ́ kà bí ilé káyé ìgbà tí àmì akọ́dédé óyá ẹ wọ sọ́nà yìí ìlọ́yà. Àwa máa fún wa sí gíga máa pé gbogbo ìgbà ìyá mi ò tí ì di church o. Ẹ̀yin èèyàn jẹ́ ká tọ́jú àwọn ọmọ wa torí èdè kan torí ọ̀la ni. Bẹ́ẹ̀ ni àdúrà òbí ó sì ṣe pàtàkì, ó ṣe kókó nínú ayé ọmọ. Iṣẹ́ òbí ṣe pàtàkì, ó ṣe kókó nínú ayé ọmọ. Nígbà tá a bá dé tí òkun, àwa bẹ̀rẹ̀ àdúrà nínú yọ̀ọ̀rẹ̀. Òjò á tún máa pa wá, àwa dá láìlọ̀ bóra báyìí kò sí ilé. I have seen a lot in this life. Kò sílé láìlọ̀ tá a bá ti ń lọ. Ìyá mi á ti di canopy, wọ́n á ti dì sínú báàgì poly bag ní 5 naira àgbà náà lọ́wọ́. Ìyá mi máa dì sí. Àwa gbé ìgbà mi Ghana must go kékeré pátápátá yẹn. Ìyá mi máa dì sí, wọ́n á ti di
ta police pé in case tójò bá káwa betí òkun 7 days nínú òjò nínú òru àdúrà 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 ni gbogbo ẹni bá ní kábí amọ́ máa jèrè ọmọ ilẹ̀ alànà á gbé wọn mì. Bẹ́ẹ̀ ni tójò bá wá dé àwọn àdàkànú pípora àkákò síbẹ̀ bẹ́ẹ̀ ni ìyá mi á máa gbàdúrà wò bá máa torí ẹ̀ ìyá mi á tún lọ wá létí ẹ gbàdúrà torí ẹnìkan torí ọjọ́ ọ̀la ni. So gbogbo abiyamọ àdídàmú lórí ọmọ tó rábíamọ lèmi náà ti ń ṣàbíamọ àdídàmú lórí ọmọ. Ẹ jẹ́ ká tọ́jú àwọn ọmọ wa, ẹ jẹ́ ká dira fáwọn ọmọ wa. I'm a good testimony, yes, mo bá sọ gbogbo ìgbà. Kò sígbà tí mo bá ṣe program tó bá gba kí n sọ débi ní ayé mo bá sọ wípé ẹ kẹ́kọ̀ọ́ lára mi. I'm a living testimony gidi tó dẹ̀ ní àwọn ẹ̀rí tó múnádóko, àwọn ẹ̀rí confam tó ní nínú òun lèmi tẹ̀ ń wò yìí. So tí bá ń tẹnumọ́ pé yìnyín ẹ dira fún àwọn ọmọ yìí with my experience. That is why táwọn ẹlòmíì bá pè mí pé ẹlẹ́dí kékeré kan kí wọ́n máa ń dùn mí. Mo bóyá àwọn òbí tí mo ti challenge pé wá kí ló tẹ jòkó tẹtẹrẹtẹ lórí àwọn ọmọ báyìí. Wọ́n ní àwọn ọmọ kọ́kọ́ ní ẹ bá mọ̀ kọ́kọ́ ẹ fẹ́ nu yé gbàdúrà kí ṣe dandan ní kẹ́ wẹ ọṣẹ fọ́mọ. Mo bẹ̀ gbogbo abiyamọ pátápátá ẹ má dúró dìgbà tẹ́ bá wẹ ọṣẹ fọ́mọ. Ẹ má dúró dìgbà tẹ́ bá yí ṣáájò fún àwọn ọmọ yìí. Ẹ̀yin fún ara yẹ lọ nínú àwẹ̀ àti àdúrà. Ẹ jí ní ọ̀gànjọ́ òru. Ẹ bọ́ra sí ìwòwò bí Ọlọ́run ṣe dá yín. Ìyá rẹ̀ máa fọwọ́ gbọ́rọ̀ àyẹ̀ báyìí lọ́gànjọ́ òru. I learned a lot from her. Àdúrà yẹn dẹ̀ ṣe kí ni ó ṣiṣẹ́. Àdúrà abiyamọ máa ń ṣiṣẹ́ lórí ọmọ tó bá bí. Ẹ fi ọwọ́ gbá ọyàn yín, ẹ fọwọ́ gbá ikùn yín, ẹ fọwọ́ gbá ojú ara yín. Ibi àṣẹ ńlá mẹ́ta yẹn ẹ lò ẹ fi gbàdúrà fún ọmọ yín. Kò sí nǹkan tó ọmọ náà lè máa face tẹ́ bá ti ní ìgbàgbọ́ tẹ̀dẹ̀ pé Jésù gidi. Ẹ jọ torí Ọlọ́run ogun yẹn máa ṣe kí ni kò sí bó ṣe lè máa gúga lọ tó máa wálẹ̀ ṣáá ni. Ó dá mi lójú mo nígbàgbọ́ yẹn nínú Jésù Kristi ọmọ Ọlọ́run. So gbogbo abiyamọ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká ṣiṣẹ́ abiyamọ. Àdídàmú lórí àwọn ọmọ àdírí wàhálà lórúkọ Jésù. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá dé dídì àwọn iṣẹ́ ájò tí ẹ lè lò lóríṣiríṣi iṣẹ́ wà lóríṣiríṣi kì í ṣe gbogbo aṣọ là ń sá lóru. Ẹ pẹ̀lẹ́ edike ìfẹ́ Olúwaṣọ àdúrà gbogbo wa gbà lórúkọ Jésù. Ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra díjà kí ló mú mi ta máa ń bọ́ díjà ni ó wà available. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ògùn diabetes gẹ̀dígẹ̀dí ó wà available. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè fún ògùn man power mo ní ẹyọ kan lẹ̀ ẹni bá dẹ̀ fast ní màá tà fún ẹyọ kan yẹn náà dáàdì mi kan ni mo fẹ́ send ẹ̀ sí but wọ́n ti travel níbi ìṣe send ẹ̀ sí wọn mọ́ láti ìgbà yìí. So mo dẹ̀ nígbàgbọ́ pé táwọn máa fi dé ògùn man power á ti wà. So mo ní ẹyọ kan nílẹ̀ ẹ̀yin tẹ́ bá nílò ògùn man power ẹ kàn sí mi ẹyọ kan wà available kí man power tó wọlé dé sí afẹ́ tó next month tí ó bá tẹ̀ tó ending of next month because mi ti ship ọjà kankan for now àwọn tó tẹ̀ wà lọ́nà ní kó dé náà kára tẹ̀ ọkọ̀ tó olúwẹ̀ náà. So tí bá dẹ̀ máa ship ọjà ní ògùn man power máa bá wa. So ẹ̀yin tẹ́ bá nídìí ẹ pè mí. So ẹ̀yin tẹ́ bá nídìí àwọn product wa lọ́lọ́kọ̀ ìjọ̀kan lọ́fíńdà lóríṣiríṣi. Ẹ̀yin tẹ́ bá nídìí aṣọ pẹpẹ oyin original oyin gan kó tẹ̀ bí ìjà lẹ́tọ̀ yes okùn méjì oyin kù méjì. So mi lè sọ̀gbà tó yin náà bá tó dé báyìí sí afẹ́ tó next month ẹ̀dì ó dẹ̀ lè má tó bẹ́ẹ̀ àtọ́lọ́ ẹ bá ṣe patronize mi sí ni mo lè tún bẹ̀rẹ̀ sí ní lòdù ẹ̀ wọlé sí but mo lọ́jà lọ́nà kò sóyin bẹ́ẹ̀. So èyí tẹ́ bá nílò oyin gidi lèmi ta èmi ò ta oyin gbẹ́gbẹ́ original oyin òun mò ń tà. Àwọn tó bá mi rà wọ́n mọ̀ pé yes original lóyin tí Lady K ta. So èyí tẹ́ bá nídìí ẹ kàn sí mi ojú òní tí wàá mi ní wáyé tì Yorùbá nation no going back ẹ bá mi share ire o.